bá sọ bí mo ṣe jábàálẹ̀ fún yín gan mo mọ̀ pé yín gan mọ̀ wò wípé ṣé irú eléyìí tó ṣẹlẹ̀ lóòótọ́ ó ń ṣẹlẹ̀ ṣe rí ẹni tó já ìbálẹ̀ mi gangan ara ilé wa tá à ń gbé mi ó níyàwó sílé o àmọ́ àwọn young nigga ni àwọn young guy ó mú sí mi lórí ìyàwó òun kì í ṣèyàn gidi òun ò fẹ́ fẹ́ mọ́ èmi lòun fẹ́ fẹ́ nígbà náà ọmọkùnrin dá lóòótọ́ àti ṣé ọ̀kadà lọ́mọkùnrin gùn ó máa gbé mi lọ sí school láàárọ̀ ó máa gbé mi ní school padà ó ṣàmú sí mi lórí títí nígbà tó yá mo gbà àjọ ń fẹ́ra wa ìyàwó rẹ̀ náà máa wá sínú ilé wa o bẹ́ẹ̀ ni ìyàwó rẹ̀ máa wá sínú ilé wa bàbá mi ni mo ò gbọ́dọ̀ sọ bẹ́ẹ̀ sì ni mò ń fẹ́ ọkọ ọmọ yìí àti ṣé odòdó ọjọ́ kan ọmọkùnrin sọ fún mi pé kí ni màá pé mo fẹ́ fẹ́ òun kí màá tó ń jọ ṣeré wá ó ní mi tí mo ọkùnrin rí ó lóun fẹ́ fẹ́ mi níṣẹ́ ó lóun máa fẹ́ mi ó lóun máa léyàwó òun lọ òun máa fẹ́ mi ṣé mo wà vulnerable mi I don't know mo wà naive mi mọ̀ pé bí nǹkan tó ń sọ bá ló ṣe possible sí èmi bí pé ó kàn máa ní kó máa lọ á dẹ̀ máa lọ torí mi náà máa ń lọ́dọ̀ bàbá mi ìyẹn ìyàwó ẹ̀ wọ́n ti ṣú bí màá tọkùnrin ìṣèjọba aládùúṣepọ̀ nìyẹn ó jábàálẹ̀ mi tán ọjọ́ náà ó ra nǹkan fún mi ọ̀nà kí n máa lọ lẹ̀ nígbà òjijọ́ kejì mo rí tí kó wá gbé mi lọ sílé ìwé kò wá ọjọ́ kẹta kọ́ mọ́ àjọ wa o àmọ́ tí bá ti jáde síta tí bá dé junction ó máa gbé mi lọ sí school wọ́n ti ṣe kò wá o nígbà tó máa yá ló bá sọ pé ẹ̀san nǹkan tí bàbá mi ṣe ẹ̀san yẹn ló ń ṣe fún mi padà ẹ̀san nǹkan tí bàbá mi ṣe ibi tí báwo ẹ̀san nǹkan tí bàbá mi ṣe ló ṣe fún mi padà kí ni bàbá mi ṣe ó lọ mọ̀ pé bàbá mi ń báyàwó òun sùn ó mọ̀ pé bàbá mi ń báyàwó rẹ̀ sùn wọ́n fẹ́ gbẹ̀sẹ̀ lára mi torí bàbá mi ń báyàwó rẹ̀ sùn ó ní bẹ́ẹ̀ ni ó ní tí ìyàwó bàbá mi tó bá gbé díẹ̀ lẹ̀ òun máa dùn tí ó wá sọ ó nílò ó ní òun sì gbẹ̀sán tán o ó ní òun olórí burúkú tó gbé sílé yẹn ó ní òun mọ̀ pé òun máa kọ̀ lẹ́ o ó ní bàbá yẹn àṣeyàn àti ìyàwó ẹ̀ ti jọ ń fa nǹkan àṣeyàn àti ìyàwó ẹ̀ ti jọ ń fa nǹkan nílé àṣeyàwó ẹ̀ lóyún bàbá mi dẹ̀ náà ń kọ́ lóun lóyún bàbá mi sọ ó ní èmi kan mo lóyún kò sí pàtàkì lájọṣepọ̀ tí mo lo rọ́bà òun náà ni mo ní kí n lo rọ́bà sọ bàbá mi máa ń lo rọ́bà fún ọkọ rẹ̀ lo rọ́bà ọkọ sì sọ pé òun kọ́ lóun lóyún mo kó máa gbóyè lọ fún ẹ̀ tó lóyún yìí bàbá mi ọkọ rẹ̀ sọ pé òun kọ́ lóun lóyún ọkọ rẹ̀ mọ̀ pé bàbá mi ń bá lájọṣepọ̀ ló ṣe tàn mí láti gbàgbá lè dí mi wọ́n ti ṣún ọgbọ́n tí mo kọ́ nù pé ìyá tí bàbá mi ṣe lèmi náà gbà ṣó wá ṣe sọ fún bàbá mi pé nìkan bá mi sùn ṣé ìbálòpọ̀ ló ní kí n lọ ṣe school àbí ìbálòpọ̀ ní kí n máa ní kọ́ńpáàdì tí a bá máa sọ pé táwọn bá rí mi pẹ̀lú ọkùnrin kankan mo ì dákẹ́ nìyẹn àti ṣó mi ì sọ kankan ó dùn mí náà mi ò àwọn mi ì sọ kankan ẹ̀dìyẹn mú so wá ní ọjọ́ kan mo wá lọ sádùúgbò bì kan gbàtẹ́mi náà lọ bì kan àṣàpàdé ọ̀bọ̀n yìí níbẹ̀ ọ̀dọ̀ wa lọ́hùn yẹn àti ìlú tí mo ti lọ sí school so funny kí lè wá ṣe báyìí ó lọ́mọ ọdún yìí lóhùn ara ò school tèmi lé lébi báyìí ọ́n rí mi ó ń júwe fún mi pé àwọn ọmọ mi bílẹ̀ mi náà mọ̀ ọ́n bílẹ̀ bí mo ti mo sì mọ̀ wọ́n mọ́ ó ní àwọn tí rántí káwọn wá sádùúgbò wa táwọn lọ sí sáìtì babalágbájá kan ní kọkùnrin àdúgbò yẹn ó ní àwọn sáà sọ náà pé báwo ni mo ní mo wà pa kí ni wọ́n ṣe ń báyìí mo ní ẹbí báyìí skul mi wà ó ní ìlú àwọn ń pé àwọn á ṣe òkú àgbà kan ni àṣìjọ ń sọ̀rọ̀ nìyẹn pé Èkó láwọn ń gbé ibi táwọn tí bàbá mi kọ́lé sí ẹ̀bí new site ni beside àmì kanlẹ̀ lọ́nà so Ogun State mọ́ Lagos State yẹn ní AIT yẹn bá wí AIT nínú àmì kanlẹ̀ lọ́hùn yẹn ni bàbá òun kọ́lé sí so ibẹ̀ náà lòun ti rí wọn but ibi tó ti rí wọn ní ìlú kan kásà sọ pé bóyá bí Ìrépolì ọmọ ìlú mi kíní kankan báwọn ṣe sọ̀rọ̀ yẹn
nígbà ọ̀làdẹ̀lẹ̀ òkú táwọn fẹ́ ṣe ṣó òun máa wá ọba ní òkè òun máa wá mo sọ àwọn ọmọ school pé òun lọ sí ìkọ̀ lọ́la sáwọ́dé òun lọ tẹ́lifọ̀ nǹkan ní kí ló ṣe àpàtì sáwọ́dé let's go there bí àwọn ìjọ ìgbà táwọn ọmọdé bẹ̀rẹ̀ ló bá mú àwọn ẹ̀gbọ́n ní ẹlẹ́gbọ̀n ìyàwó mi rèé o kò tó sì òun àwọn ò fẹ́ra wọn pé wọ́n ní òun sáà kí wọn ẹ̀ka sàn ìyàwó wa ó fáyín o ilé kan wọn ní kéwù àwọn tó máa kí pọ̀ wọ́n ní ẹ má gbàgbé pé àná lòun pàdé ẹ̀ òun tí kókó rí tóun júwe fún un ó ní bó ti wọ́n ṣe ara ẹ̀ yóò mú un gan so ó ti mú un kalọ̀ grandma ìyàwó mi rèé o àwọn akúnlẹ̀ kíníkan ó ní wọ́n ní pé wàá rí ìyàkó ẹ̀ ní ìsìn ó ní kó wọ́n gbé wọ́n ń dá fún ìyàkó ó ní pé wàá rí ìyàkó ẹ̀ ní ìsìn ó ní ọ̀rẹ́ tó wà lè ṣe ìdí báyìí wọ́n mú ìrọ̀sí ìdí àkọ́ wọ́n tún kúrò ní ìyàwó ilé yá kíníkan ó wọ́n aṣọ táwọn mú ni máàmù ẹ má dàlú kò fẹ́ school ibà ní school ẹ wa rí ibo ní school ẹ wa ní pé ìrè kíníkan ọ̀sán àdàrúkọ bẹ̀ ìrè kọ́ ni o torí ìsìn máa gbó jọ sórí ẹ̀ nìkan o ó ṣàmúlò bẹ̀ àti ṣeun ó ní ọmọkùnrin bá fòun káàkiri wà ní fóun kiri ẹni tó máa fóun lówó olówó tó ń pa mbẹ olówó 6,000 nígbà náà àwọn ìpín ẹ̀ tó jẹ́ Amẹ́ríkà ìyàwó mi nílé yìí o kí ní kò sorry I don't have change o ní 2,000 pa olówó sọ pé ṣe fún ní 200 ní 500 ní bó ṣe fóun yẹn ó ní àwọn sọ pé nígbà tó wọn wá dé ibi táwọn àlọ́ ní tó fi mí hàn káàkiri ó ní má bínú ṣé o ní ẹni tó fẹ́ ní ibi báyìí ó ní rárá o mi ì ní ẹni tí mo fẹ́ so can't you marry me ṣé òun rọ́ lápá bóun dẹ́sẹ̀ òun má bàa ṣó ìjẹ́ o ní òun tún bó ṣe bóun tiẹ̀ mú bìnrin wọlé bí wọ́n ṣe ń dùn òun ò tí mú bìnrin wá lé rí kíníkan ó nínú tó náà dẹ́dùn ó ní báwọn ṣe débi táwọn àwọn ọ̀rẹ́ wọn sọ pé ó dẹ̀ sọ pé tó miss lánàá ó ní mo ẹ̀ṣẹ̀ miss ẹ̀ ni eléyìí ti lọ́ọ̀fù ẹ̀ o kíníkan o wo a máa jà wá lọ́rẹ́ ìyàwó ọ̀rẹ́ máa ṣe pẹ̀pẹ̀pẹ̀pẹ̀pẹ̀ bẹ́ẹ̀ sì ni mo ní máa tí wọ́n fẹ́ rẹ́ mi ló introduce ẹ̀ sí mi bọ̀ wọn ò wá sí àwọn ò wá síbẹ̀ yẹn so àwọn ọ̀tọ̀ rẹ̀ máa lọ sọ́dọ̀ wọn ni so wọ́n wà okay big man ni wọ́n tó ti yẹn so bàtà ṣàṣetán tàbí máa lọ ní ẹ ṣe pátí lálẹ́ ni ẹ dúró ní ọ̀la Sunday a máa lọ sí church ó máa ní àánú náà ó fẹ́ fi mí lẹ̀ ni táwọn ọ̀rẹ́ bá tiẹ̀ lọ sí ó fẹ́ fi mí lẹ̀ ni ọ̀rẹ́ bá fi pé ó yẹ kó fẹ́ fi ẹ́ ṣe ògbógbó bó ṣe fi ẹ́ kàkẹ́ àwọn tó bá pieces rẹ̀ fún ni rárá kò rí bẹ́ẹ̀ kíkọ́ ó ní àwọn bá tẹ̀jọ sọ̀rọ̀ ó ní àwọn sọ̀rọ̀ rẹ̀ pé káwọn ọ̀rẹ́ wọn máa lọ pé òun máa bá wọn àwọn wájú sọ̀rọ̀ ó láti ṣe ibẹ̀ ló ń súnmọ́ ju àmọ́ kò fọwọ́ kàn wọ́n. That's number one thing about that guy tó surprise wọn ó ní ibẹ̀ ló ń súnmọ́ ju nínú hòtẹ́ẹ̀lì ló ń súnmọ́ ju ó ní wá ní pé àwọn náà twelve sílù wá ní pé àyùgbò èyí let's go dọ̀ ìgbà tí wọ́n mi ti lọ sínú rúùmù o àwọn afẹ́ fi yín lẹ̀ ó náà wá lọ sínú rúùmù tó gbà ọba ní pé tí torí tó ń fún àgbà òtẹ́ òun dé sínú ibi ọ̀dọ́ yín ó ní rárá o torí ti ẹ̀kọ́ pé ibi tó òun sùn sí lélẹ̀ pé mọ́mí náà mọ̀ pé òun ò lè tó rò pọ̀ ní ọ̀dọ̀ wọn àbá sún hotel àbájọ ń sọ̀rọ̀ wá ní oníwọ̀ ẹni wá lọ́wọ́ wọn ní kí ló àdóhùn wá fún ṣẹ́ẹ̀tì àti bọ́ksà ọba ní kó òun wọ̀ nínú àbájọ sùn lóru àbájọ ń sọ̀rọ̀ ó máa tó fọ́ọ̀kàn kò tó fọ́ọ̀kàn ó máa tó fọ́ọ̀kàn kò ní fọ́ọ̀kàn ó máa tó fọ́ọ̀kàn kò ní fọ́ọ̀kàn ó láti ṣe òun gbé òun lọ ìgbà tó máa jí àárọ̀ tó máa jí bẹ́ẹ̀ kọ́ pé òun rí pé kò sí ọkọ̀ tó ṣe lára wọn ó ní ó ti jí láàárọ̀ ìgbà tó máa jí láàárọ̀ òun ò bá lẹ́gbẹ̀ẹ́ wọn mọ́ tó bí àwọn òdòdó sùn tó òun ò bá lẹ́gbẹ̀ẹ́ wọn mọ́ wọn fọ́kàrà wọn rí pé wọn nínú súnmọ́jú àwọn ọ̀rẹ́ wọn wá pọ̀ wọn ìwọ ẹni tó dúpọ̀ orí ẹni kìnnìkan bákan ní ó má gbàgbé sùn lọ́ọ́ máa ní ọlọ́run kò ṣe ọkọ̀ fún wọn bá ní irọ́ ni ó ní òkè ó tẹ̀ wọlé wọn bá dárúkọ tó táwọn wá fún wọn náà ọ̀rẹ́ wọn bá ń bọ̀ àwọn bọ̀ abẹ́ láàárọ̀ yìí kíníkan ní àṣé ó lè wọ́n gẹ̀ẹ́tì aṣọ tí òun máa wọ̀ láàárọ̀ ni ó láti ṣeun ọmọkùnrin bá má sọ dé ó ní kí àwọn ọ̀rọ̀ tó dé ó ti dé àbí ó ní àwọn ọ̀rọ̀ lọ́kọ́ dé pàtó dé wọ́n ní kọ́ máa bọ̀ lókè kọ́ sọ pé rú báyìí àwọn ọ̀rẹ́ wọn wá dé sókè wọn gbọ́dọ̀ ní ẹ̀jọ́ ara ẹni owó ó ti wọ́n pọ́kítà ó ti wọ́n pọ́ ojú ọkọ̀ ẹ̀ ó ti lọ́kọ̀ ní stop rubbish dáadé pé ọmọkùnrin tó yẹ ṣe pàdé ojú òun ti mọ́ ládùúgbò àwọn bòkì sókú bí àwọn ọkọ̀ òun àwọn mọ́sọ̀dùgbò wọn béèrè lọ́wọ́ òun náà ni wọ́n pọ̀ ní mọ́tò jọ́nà ẹ̀yìn ló wà náà ló ń ṣe fẹ́fẹ́ ń jọ́nà náà ní kí àwọn ilé ìtàn ṣe báyìí wọ́n bí ọ̀nà fún wọn tán wọ́n sọ pé òun mọ̀ òun ló wá nínú òun létí àwọn tẹ̀lé òkè ó ní àwọn fẹ́ ṣe pàtí lọ́la o kóun wá òkú àgbà ó tẹ̀lé káwọn lọ jàmọ̀ láńbẹ̀ ó ní ọ̀rọ̀ làwọn sọ o kó sùn wá ọ̀rọ̀ ní orí táwọn àdúgbò sáwọn bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ làwọn gbàgbé lórí pé ọjọ́ ti lọ òun ò lè fẹ́lẹ̀ kó lọ́mọ wá sùn pẹ̀lú òun ó lóun jẹ́ tuntun ó ní kúdà
ẹ̀rù ń bà wọn ní gbogbo òru yẹn ẹ ṣáà wò ó nù bá ṣe bẹ́ẹ̀ fọ ọ̀rẹ́ wọn lẹ́ni ah ní báwọn ṣe sọ